Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí n tó sàn kankan, ẹ jágbọ́n tí ọkùnrin ọ̀tá ọlọ́run, Ajadiran, Fàjàṣọlá, Ajayọ wọn nínú of Ajaland. Nígbà tá a ti rí afáwa dáadáa kan, ọlá ń bí wọn nínú of Ilobuland. Èmi máa ń tó fi rẹ̀ pé Khalifa Mr. Ọ̀rúnmìlà, ẹ já tẹ kọ́kọ́ gbọ́ná kí n tó sọ̀rọ̀. Bismillah. Èmi ò gba Abubakar ní àrífà o. Nígbà àkọ́kọ́. Mi ò dẹ̀ gbà wọ̀ lárífà. Mi ò tiẹ̀ gbà mẹ́tẹ̀ẹ̀ta rárá. They are not likely guided. Kí ló sọ́kọ̀ fún wa nígbà kékeré? The guided Khalifa, they are not guided. Politics náà lò fún Ali. Ó dẹ̀ clear. Mi ò tí ì bọ́lẹ̀ ń bẹ̀. Torí mi ò tí ì bọ́lẹ̀ ń bẹ̀. Lẹ́yìn ẹ̀rọ kó bá wọn lọ kú lórí o. Gbogbo tí mo sì ń sọ dọ̀la. Anyway, alhamdulillah, ẹ̀rí pa dúpẹ́ fọlọ́run. Ọlọ́run tí ó kó àlámọ̀rí ẹ̀sìn wa sọ́dọ̀ àkúrí. Ẹni tó yẹ kó wà lọ́gbà wèrè. Àkómọ̀ bóyá inú sẹ́ẹ̀lì tó lọ láìpẹ́ yìí tó ti dé ọmọ ní graduation. Bóyá wọ́n ti fi nǹkan kan lù lórí. Torí pé kò tiẹ̀ tí wá lójú náà, wọ́n fi nǹkan kan lù lórí. Ó ní ìdí àgbo ni. Àgbo tó dẹ̀ nídìí náà láti gbé sẹ́gbẹ̀ẹ́ yẹn. Can you imagine? Can you imagine? No, Jamiu Alaja of Ajaland. Bóyá lóru owó tiẹ̀ ní sẹ́yìn náà ẹ̀sìn ṣá. Ìwé ìṣara wa náà tẹ́lẹ̀, àgbẹ̀ lára wa tẹ́lẹ̀, Mùsùlùmí olóríire kan ò ní kà í mára wa. Honestly, ẹ̀ lọ́dọ̀ tiẹ̀, who are you? À ń sọ lọ́dọ̀ àwọn Mùsùlùmí, ìwọ sọ̀dọ̀ tiẹ̀, ṣé Mùsùlùmí ni wọ́n? Wọ́n tó Ọ̀rúnmìlà ló jíṣẹ́ Ọlọ́run. Àbúgbà wípé mi àjẹsí debate lórí TikTok níbẹ̀ tó sálọ. Kò lè dáyà Kùránì ẹ̀yọ kankan. Aládàáwò, ìwọ yẹn ló fẹ́ máa bá wa sọ̀rọ̀. Tó bá kọ Al-Khulafahu Ar-Rashidun, tó kọ kalẹ̀ lágbá ó lè ka. Tó bá mú tírẹ̀ jáde fún ẹ, ó máa kà. Tó bá kọ Jin Fajal Madi já min kasrami A'indomatini'un Jami'un ó lè ka. Orùbẹ́sìn wa jẹ́sìn kówèrè. Orùbó jẹ́sìn tí wà tí mo fọpọlọ àwọn èèyàn ṣeré. Òkè ó tún dé látọ̀ bẹ̀ wọ̀n yẹn náà, àdánwò ló tún fẹ́ mọ sílẹ̀, Ọlọ́run mọ ibi ìfìdílà. Sórí tí wá sí ò bá ti rẹ̀ ẹ̀wọ̀n yẹn náà ni kó rẹ̀. Ó tiẹ̀ mọ wọn rẹ̀ ṣá. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta ọkùnrin aládàánù yìí, akúrí olódò òfò yìí, tẹ́ ń ta fáwọn Mùsùlùmí, tẹ́ ń pìrìsẹ́ntì ẹ̀ bí Mùsùlùmí gidi, Ọlọ́run bí yín léèrè. Àdàbí pé tó ń sọ yìí ó bá wà nú ẹ̀sìn Ọlọ́run olórí ilé afá kan bá sọ bẹ́ẹ̀. Kó lanu òfò lágbárí kó mọ pé sọ̀hábà nẹ́bì ní fake. Tabbalak. Ayé rádaràda wòrí náà. Ẹ̀yin lè kí ó tẹ́ ta àgbákò yìí torí ọ̀tẹ̀ torí inú ìbínú súnnà. Ẹ̀yin alágbákò tẹ́ ta fáwọn èèyàn tẹ́ gbé síwájú kó mọ bá wọn lékè sọ̀rọ̀. Ọlọ́run bí yín náà, ẹ̀yin náà wà dálé ni. Àbòsí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́, rìkìṣì pa wọ́n pọ̀ wọ́n dọ̀kan. Ògbọ́n egun ti wà lórí ẹ̀ already. Let's wait and see. Ànábì ní man sabba ashabi fa alayhi la'natullah. Àdàbí tí wọ́n bá pè yẹn fèkì bóyá wọ́n yin ẹni àbí wọ́n bu. Ànábì ní gbogbo ẹni tó bá ti gbẹnu sísà bẹ́ẹ̀ mi. Ní tí gbogbo yín fi ń ṣayọ̀ nìyẹn. Àwọn bínú Ọlọ́run kò ní yẹ̀ lórí yín àfi tẹ́ bá tún wá lóko. Ẹnikẹ́ni àfẹ́mọ́ bó ṣe jẹ́ tó bá bú sáà bẹ́ẹ̀ mi ìbí jìnà sí kí Ọlọ́run kó máa bá. Àwa wò pé talent tó ń sọ̀rọ̀ ó ní ìtumọ̀ kankan nú ẹ̀sìn sẹ́ ìtumọ̀ ẹyọ kan. Lẹ́yìn ọ̀dọ̀ àwọn dẹ̀dẹ̀ wùlẹ̀ tẹ́jọ́ kóra ń kiri sọ àwùjọ Mùsùlùmí olóríire kan tó fẹ́ pìrìsẹ́ntì ẹ̀fà gẹ́gẹ́ bí Mùsùlùmí. Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni ó yá káyà Kùránì yẹn koríka English ló fi ń tú àti Yorùbá. Wa ma arsalna min qablika min rasulin illa bilisani qawmihi. And so what? Ọlọ́run sọ fún Ànábì àwọn tó ti ṣáájú rẹ̀ lọ. Ẹ mọ̀ nílà kayo. Mr. Ajalabi, Fajapaleya, Fàjàṣọlá, Al-Ajawi, Rọ̀ísù àwọn Ajawiya. Ó mọ̀ wọn rẹ̀ rárá. Ànábì sallallahu alaihi wasallam ó ti júwe irú yín ewu. Ó ní wò ní túmọ̀ ó what anything. Yatakallam fihi Ruwaybida. Tá bá tó rí nǹkan míì tó tún burú létí tó kan lẹ́nu ju Ruwaybida lọ bá tún lò fún ẹ. Ìwọ wo tiẹ̀ ni. Lọ́dọ̀ tiẹ̀ tá ni wọ́. Yaquluna hadha indana ghayru jaizin wa ma antum hatta yakuna lakum indu. Lọ́dọ̀ tiẹ̀ tá ni wọ́. Ìwọ tó mọ bí alifu dojú kọ. Ìwọ abẹ̀sìn jẹ́ ọ̀tá Ọlọ́run. Ìwọ tó ń polówó rí gbé. Ìwọ tí lára ti bá tiẹ̀ jẹ́ dànù tó ti ń dẹni lẹ̀. Ànábì òyìn sọ́bítà ànábì ti yàn lí náà. Sọ̀kanná sùn yẹn jáde fún wa pé tí n bá ti kó láyé dáwọn alẹ́ ní kó bọ́ síbẹ̀. Àbí àlí gan fún rẹ̀ kò sọ orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yìí. Ó ti jámọ̀ nǹkan ó fẹ́ dúró relevant ni òfò ló tún gbé dé yìí ìbínú Ọlọ́run ló tún fẹ́ fi rẹ̀ òun náà ló fi relevant tẹ́lẹ̀. Ìbanilórúkọ jẹ́ ìṣekèéta ìlara ìba ìsìn Ọlọ́run jẹ́ ìforíjà ìbínú ọba dẹ́dà náà ló wulẹ̀ fi òun náà ló fi ń ṣayé tẹ́lẹ̀ eléyìí náà ó tún ti dé nìyẹn wà iná tó mọ̀ọ́dùnà tí kò wulẹ̀ ní tòun ní ìtumọ̀ kankan àtẹ̀yẹ́sọ̀ tó wáyà dẹ̀ ní fún ẹ àmọ́ aṣọ aburú tó fẹ́ dákalẹ̀ sáyé ara láìṣẹ̀ sìn wa ìwọ báwo àwọn tọ́lọ́wọ́ bá àlékè ọlá fọ̀mọ́ ulaika alladhina adahumullah fabihudahu muqtadi. Àwọn tọ́lọ́run ti fi ìmọ̀nà nìyẹn àwọn ọ̀gá wa nìyẹn àwọn ẹni rẹ̀ nìyẹn ìmọ̀nà wọn ni ẹ fi ní kẹtẹ̀lé ọ̀bí ẹ̀ àwọn tọ́lọ́run tó ti ṣàlẹ́ṣà àwọn tọ́lọ́run ti gbéga àwọn tọ́lọ́run ti fún lájẹ́ náà àwọn ẹni ẹ̀ṣá ẹni ìyẹn ni ẹ̀yẹ wọ́n kan onídọ̀tí játijàti wà lánà òṣì lágbárí ògbón pé wọ́n fèkì ọkẹ́ wọ́n lè pé babaláku bàbá ẹ̀ ní fèkì kí ni ẹ yọ sí ṣèbí àtọ́ pé lájágún wa oníbo ṣe ń sinkún káàkiri ìwọ tó ní ìtumọ̀ lára yìí àwọn sàbí ànábì tọ́lọ́run bá àlékè ọlá sọ pé radiyallahu anhum wa radu anhu orí pé tiẹ̀ tàdánù lójú ayé ẹ̀ náà ni inú tó ń bí ẹ sáwọn sàbí ànábì yẹn inú yẹn á bí ẹ kú dànù
ọlọ́run ní radiyallahu anhum ó ti yọ́nú sí wọn rọ́bì wa radu anhu àwọn náà yọ́nú sí ọlọ́run tí wọ́n yọ́nú ní muhammadun rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar ruhamaa'u baynahum àwọn sábẹ́ nìyẹn afáàní wa hum khayru khalqillahi ba'da anbiya'ihi pé tá a bá ti máa wà nábì tán bá bá ńlá kúta ló ti dà tó wọn ó lè lo ChatGPT tó bá tiẹ̀ wá mọ̀ kankan rárá nú ẹ̀sìn ọlọ́run torí ẹ̀ kú jù lọ ó yẹ kó lè tẹ́sí ChatGPT pé adé fake kò gbádùn àwọn sábẹ́ ànábì àwọn tó bá ànábì jìyà walladhina taba'uhu fi sa'atil 'usra ìyẹn náà tó wọ́n tẹ̀lé ànábì gbà tilẹ̀ lé ọlọ́run wá yọ́nú sí wọn ó wá kẹ́ wọn ìwọ kan wá ṣe táì bíi tàwọn ọmọ kindergarten ó kúkú jọ pásítọ̀ náà tẹ́lẹ̀ like seriously èmi ò rí mọ̀lẹ́sìn kankan lórí ẹ̀ mi ì rí lára ẹ̀ ó súnmọ́ kó jẹ́ pásítọ̀ ẹnìkan ní pásítọ̀ Jamiu Ajalabi mo ní ó súnmọ́ kó jẹ́ pásítọ̀ lóòótọ́ ṣé ìbínú ẹ̀sìn náà ló bá ẹ débi ó mà ṣe o orúwọ̀ igan lẹ́yìn pé o kàn délé dókítà ilé yín tó lanu ó gbọ́dọ̀ lanu rárá ó wọ́ọ̀sì Jamiu wọ́n tó ń wò láwò sókè tó ń wò rẹ̀ láwò rẹ̀ ẹ̀sìn ọlọ́run wá jọ̀rọ̀ lé bàbá ńlá kú ẹ̀ tí wàá máa gbẹ́nu òṣì sí ẹnu nínú wọn lọ jókòó lé yín wá padà síbẹ̀ ó ṣiṣẹ́ kan ló kọ́ lọ síbẹ̀ àbí ọmọ kaba ìbò ẹ̀kiri ní òkà wa àwọn gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn wa Matthew 3:4 mọ̀ ká lọ àwọn ẹni eré sì wà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi support ẹ̀sìn wọn fi mọ̀ bẹ̀sìn jẹ́ àwọn yẹn ló ń ṣe kéta ó ti àrùn bẹ́sìn wa kan wá jẹ ìwájọ ẹ̀sìn pé ẹ ṣàrùn mọ́ a nídìí wèrè o mọ̀ wá nínú teklif ní tí ò ní jẹ́ ká lawọ̀ ẹ̀sìn bọ̀ ẹ lọ́rùn náà ni pé kí ni aljunun so ó súnmọ́ pé junun hufu náà àwọn sàhábà Ànábì ìwọ ògbà tániwọ́ mo ti àkọ́kọ́ fẹ́ mọ̀ ẹ̀ ta ni sọ nǹkan tó wọ́n ti nú ẹ̀sìn sọ achievement ẹnu Islam sọ nǹkan kan tó fi contribute sí sọ ìmọ̀ ẹ̀sìn tó ní òun ìṣe àpá tó ń mọ̀ kí wọ́n challenge ta ni wọ́n aráyè láti máa jókòó ti akúrí bíi tiẹ̀ ó kí wọ́n expect káwọn náà wá ní ọmọ sọ̀ká wá ru tíra wá bíbà èyí tá máa kà nù tíra èyí tá máa kà lórí kí wọ́n máa wá fi mọ́ sọ fún mi pé bí mo ṣe rí nìyẹn you must be joking yóò bá sọ wípé kí ọlọ́gbọ́n sọ ogún kí amòye sọ ẹgbẹ̀fà ọ̀rọ̀ kan náà ní alágídí ajaja ọ̀rọ̀ ẹyọ kan náà ní sọ mí nígbà onígbà lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiẹ̀ wò máa ń tàyà rọ́jò so wáyé expect káwọn mùsùlùmí olóríire alálùbáríkà aláyére tí wọ́n tẹ̀ lọ́nà tó tẹ̀lé ànábì tó tẹ̀lé àwọn sàábì ànábì kán wá jókòó ti ìwọ pásítọ̀ alájà yìí ìwọ tí ò sí ìmọ̀lẹ́ ẹ̀sìn kankan lára ká wá jókòó tiẹ̀ káṣẹ̀ máa wá convince ẹ̀ fún kíni Islam kìí jẹ́ ẹ̀sìn tí wọ́n ṣẹ̀ máa lu gbàǹdó sí ìwọ ni wọ́n gbà wọ́n 2 billion people gbà wọ́n ní kéèyàn 10 jó kẹ́nìkan wá kú láàrin wọn ó máa pariwo wèrè 9 táni ọmọ kó ní wèrè ó ní nǹkan ṣe ẹ̀sìn wa kìí ṣàwàdà tó bá ti sún ẹ̀kọ́ mẹ́ láì mọ̀ tó kàn ajá ń yọ wọn nínú of Ajawiya land ọlá ń bí wọn nínú of Ilobu land ọlọ́run bá wa ṣọ́ àfàdàdà sórí wọ̀nyí wà bọ́ọ̀lù ọ̀nbẹ àdàbí dábẹ́ tó ń ṣe òfin promote Islam lókù ìmọ̀ ẹ̀sìn ló sún ẹ débẹ̀ àbí ọmọ tó ń sọ. Assalamu alaikum.